a ti wà ní òkè èdè báyìí níbi tí a ti máa wéré Òkìkí Òpoṣù nírọ̀lẹ́ yìí. Ọ̀tún yàgàn tìlú Gbẹ̀sà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ mẹ́ẹ̀. Òkìkí Òpoṣù ló ti ń bọ̀ ní òkèdè yìí. Òkìkí dàmásì yìí pọ̀ jù. Òkìkí Òpoṣù ló ń kí àwọn oníbàtà, ó kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀, bákan ló kí àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin. Lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rájó. Eré ti àárọ̀ ilẹ̀ rí lẹ sọ pé Òkìkí dára lórí odó. Tìrọ̀lẹ́ yìí a tún gan tí ọ. Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Dàmásì olówó iyebíye òun ni Òkìkí Òpoṣù ló ń yí yìí. Ṣé rí i pé Òkìkí Òpoṣù kò mú léré? Òkìkí ló ti gbé eguru sórí yìí. Olóyè Yusuf Ọpẹ́yàn ọkọ̀ túyà gan ti ìlú Gbẹ̀sà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. Ṣọ́pà gbogbo ara mo fi kí ẹ láti ìlú Gbẹ̀sà màlẹ́.
Òkìkí òpoṣù ló sì wà ń ta lọ́wọ́lọ́wọ́ o. Lẹ́yìn tí Òkìkí òpoṣù di alábala, àwọn èèyàn wọn náwó fún un. Òun ló fi ẹsẹ̀ rajó yìí. Ó ti wọlé. Ológun ló jáde yìí. Jagunjagun ti Òkìkí òpoṣù. Jagunjagun eléyìí ò rán yan. Lẹ́yìn tí jagunjagun ṣeré tó wọlé, ẹkùn ló kàn. Ṣé ń gbọ́? Ó dẹ ẹkùn, ó pẹran jẹ. Ẹran tó bá gọ̀ kó dúró, òun lẹkùn máa pa. Baálẹ̀ ti ìlú Ìṣàká, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ànífẹ́lẹ́ ìṣàṣemọ́. Alágẹmọ tí Òkìkí òpoṣù ló jáde yìí. Ó di kíní, ó di kejì. Ẹ jẹ́ ká wo àrà tí àwọn alágẹmọ yìí máa dá lénìí. Iléeṣẹ́ Lutas TVC lẹ́ ń wò lọ́wọ́ lórí YouTube Lutas TVC, TikTok Lutas TVC, lórí Instagram Lutas TVC Tàlàbí, lórí Facebook Lutas TVC Tàlàbí. Ẹ máa bá a subscribe sáwọn channel wa, ẹ máa bá wa share, ẹ máa like ẹ. Ẹ jẹ́ kó délé kó dóko fáǹfààní àwọn tí ò mọ bí eégún ṣe ń ṣeré àti gbogbo àwọn nǹkan ìbílẹ̀ wa wọ̀nyí la ṣe mú wá, pàápàá jùlọ fún àwọn ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ ń bí lọ́jọ́ tí lásìkò yìí. Òun la ṣe mú àwọn fọ́nrán wọ̀nyí wá. Alágẹmọ tí Òkìkí òpoṣù méjèèjì ló sì wá ń ta o. Lẹ́yìn tí àwọn alágẹmọ ìṣeré tí wọ́n wọlé, oníṣàngó ló jáde yìí. Ṣàngó mi olóore, oore tó ṣe mí mi ò lè gbàgbé. Màá fi jó san díẹ̀ fún, màá fọ̀yàyà san díẹ̀ fún. Oníṣàngó ló ti ń túyà gbàbọ̀ yìí.